ẹ fà ṣépè fáwọn ọmọ mi mọ́. Jùmọ̀kẹ́ o. Jùmọ̀kẹ́. Mo wà pẹ̀lú EKB. Aisha ti wọlé. Kí ló mú ẹ tó ń dárúkọ Mo wà pẹ̀lú yín o. Aisha ní sùúrù. Aisha má ṣe ṣọmọ pé láti jọ fi ìwà tí ó ti di fẹ́ra yín láti jọ fi ìwà tí ó ti di fẹ́ra yín Aisha ṣọmọ pé mi ò jáde rí mi ò jáde sí social media rí kí n sọ pé òun fi ọkọ mi. Aisha ìjà tó ń jà kò. ẹ̀yin tèmi Jùmọ̀kẹ́ Ìkúdàísí tí ó jẹ́ ìyàwó Austin Emmanuel ó ti jáde ó wá fèsì sí gbogbo ọ̀rọ̀ tí arábìnrin tí a mọ̀ sí Aishat Raji tí ó sọ sí ọkọ rẹ̀ bí ó ti ń ṣe ìpè fún àwọn ọmọ Jùmọ̀kẹ́ Ìkúdàísí àti Austin fúnra rẹ̀ ó ti jáde ó wá bá a fà á ó ti ń bá arábìnrin tí a mọ̀ sí Aishat Raji ó ti ń bá a fà báyìí ẹ̀yin èèyàn wa òkòrò kágbọ̀n ẹ jẹ́ ká gbọ́ látẹnu àwọn méjèèjì. Ọkọ sí ọ̀rọ̀ ní ẹnu ẹ ìjà tó ń jà ìjà ẹbí ló ń jà ìjà ojútì aláìlójútì obìnrin tó fi ń ṣépè fún obìnrin ni ẹ Aisha obìnrin tó yẹ kó jẹ́ pé wọ́n wà nínú ilé kó máa sunkún ni ẹ Aisha wọ́n ń ṣobìnrin gidi wọ́n ń ṣobìnrin tó fi ń yangàn fún obìnrin má ẹ bá ṣépè fún àwọn ọmọ mi mọ́ o tí ò bá fẹ́ ṣorí burúkú tí ò bá fẹ́ kórí burúkú kó jẹ́ tiẹ̀ má ṣe òṣù ọ̀gbẹ́ mi ò dá sí yín látìgbà tí wà tó sì ti fẹ́ra yín tí wà tó sì máa jọ wà lóòótọ́ lẹ́gbẹ́ títí tí mo fi wà lẹ́ni tí mo fi di single mother ìwọ ló fà á tí mo fi kúrò ní Austin má ẹ bà mo dẹ̀ dúró lórí ọwọ́ mi má ẹ bà ṣépè fáwọn ọmọ mi o tí ò bá fẹ́ fojú sunkún ọmọ tó ò bá fẹ́ gbé ẹ̀gbìn tó ò bá fẹ́ ṣòfò tó ò bá fẹ́ kú tí ẹ̀rí ò bá fẹ́ kọjú ìjà sí ẹ tí ẹ̀rí ò bá fẹ́ fi ẹ̀jẹ̀ wẹ̀ má ẹ bà ṣépè fáwọn ọmọ mi o má ṣépè fáwọn ọmọ mi o wèrè ọlọ́mọ ni mí o má ṣépè fáwọn ọmọ mi. Báyìí bá ṣépè fáwọn ọmọ mi ṣé ọ̀gbẹ́ láti gbà tí wà tó sì ti fẹ́ra yín ní ìjáde sí social media rí ní ìwọ sọ ní social media rí pé wà tó sì lẹ́jọ́ fẹ́ra yín ìwọ ló jẹ́ kí ìwà nínú lẹ́lẹ́ ní tó jẹ́ kí n ṣe fíìmù mọ́ torí pé nǹkan tó sọ Austin àlẹ́ni ló wà lára Austin. Báyìí bá ṣépè fáwọn ọmọ tèmi o báyìí bá ṣépè fáwọn ọmọ tèmi tó bá fẹ́ ṣorí burúkú tí ó bá fẹ́ ṣòfò tí kò bá fẹ́ fi ẹ̀jẹ̀ wẹ̀ báyìí bá ṣépè fáwọn ọmọ tèmi mọ́. Mo wà pẹ̀lú yín o. Now, Daddy Becky, ẹ sọ fẹ́ni tó wo láti yín náà ló mú yín. Daddy ló mú yín. Orí mi ló ń jà fún yín, ṣèbílẹ̀ yín náà gbé wọn láti wá ń do. Kẹ́bí ṣèbílẹ̀ yín náà ti wá ń do, Ọlọ́run ló mú yín, ẹ̀sìn ló jẹ́ ti yín. Ẹ̀sìn ló jẹ́ ti gbogbo yín. Ọlọ́run sì máa jà fún mi, ṣẹ̀dá mi sì máa jà fún mi jù báyìí lọ. Ṣé ọmọ pé láti bí 30 years ago ni màá wà létí màá máa sunkún? Tí mi ìsọ̀rọ̀ sí social media gbogbo tí ń lọ rè láì ṣàrájì àti Austin Emmanuel tí mi ìsọ̀rọ̀ ẹ̀sìn yẹn ló dé bá yín ìṣẹ̀dá mi ló jà fún mi ó ní ẹ̀sìn máa jà fún mi jọ eléyìí lọ ilé yín ló ti wá ń do. Ìyá mi